a ní kẹ́kẹ́ fi ṣọ́ọ̀kì yín ni sọ fún yín tẹ́lẹ̀ àfún yín lára àbá ọ̀nà ṣe máa ń sọ Boluwatife BBO bí àti ó tó kù òun fúnra ẹ̀ ló máa sọ fún ẹ káàbọ̀ sí Kilarigbo. ẹ kúlẹ̀ o mo kí gbogbo àwọn tó dẹ̀ ń gbọ́ wa nílé náà etí wọn ò ní di. àmín ṣẹ́rí ó níbi àwọn àlejò wa kan tó ṣe máa wọ inú studio tí inú àdè máa dádùn you know despite the fact that wípé àwa tá a wà ní studio yìí BBO kì í ṣe àlejò wa ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó wà lórí ayé wọn nítorí bọ́n ṣe wọlé pàápàá atmosphere yẹn ó kàn change ṣùgbọ́n a máa rò wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ Ade play 1, 2, 3 of his songs so that a lè tún fi rán àwọn èèyàn létí orin BBO ń ṣe orin tí àwọn èèyàn kan máa gbọ́ láti ọkẹ́ mi ò gbọ́ tó bá gbọ́ rí mímọ̀ kan tó ń ṣe tiẹ̀ mi tẹ́ mọ́ bí tó ti gbọ́ orin rárá àti rárá ṣùgbọ́n ó jẹ́ òní ní ìgbà àkọ́kọ́ tó gbọ́ àmì BBO Boluwatife olùkọ́ ẹ̀ ṣùgbọ́n ká má tẹ̀ ṣáájú ẹlẹ́dẹ̀pẹ̀dẹ̀ kí lorúkọ yín in full. Bakari Boluwatife Oluwatobi. Oluwatobi. Ibi àti mú BBO jáde. Ó ní pé iṣẹ́ adẹ́rìn pòṣónú lẹ̀ ń ṣe. Èmi kan fẹ́ bí wọ́n nígbà kan. Tẹ́lóòótọ́ ni. Ṣòótọ́ ni. Wọ́n máa sọ ṣùgbọ́n o. Ṣùgbọ́n wọ́n ní orin wà nù ẹ̀fẹ̀ tẹ̀ ń ṣe náà ẹ tẹ̀ kọ́kọ́ ẹ ṣàlàyé fún ẹ jẹ́ ká mọ̀. Bẹ́ẹ̀ni mo máa ń mo ní ẹ̀bùn ká pa mí wà mọ̀ bí mo ṣe ní sìn nígbà yẹn mo ní ẹ̀bùn ká máa ń ṣàwádà gan máa ń ṣeré gan láàrin àwọn ọ̀rẹ́ mi tó bá jọ ń ṣeré máa pa wọ́n lẹ́nu ọwọ́ yóò bá try iṣẹ́ adẹ́rìn pòṣónú wà á jẹ́ lọ́nbẹ́ o ìyá gbìyànjú ẹ̀ wò ká gbìyànjú ẹ̀ wò ṣùgbọ́n. a tó bí ọdún mélòó tẹ fi ṣe iṣẹ́ adẹ́rìn pòṣónú. Rabanika kà ní méjì mẹ́ta tó bí abí ọdún 6. Ọdún 6. Bẹ́ẹ̀ni nígbà tí mo ti wà ilé ẹ̀kọ́ gíga. Ṣàdédé lẹ́kàn yìí bàrà lẹ bẹ̀rẹ̀ sí ní kọrin ẹ̀mí kí ló ń tí ó ta yín lólobó tẹ́ fi bẹ̀rẹ̀ orin ẹ̀mí kíkọ. Tẹ́ bá fáwọn tó mọ̀ mí nígbà tí mo sì máa ń ṣe ẹ̀fẹ̀ mo ní orí ọ̀fẹ́ ká mú orin ká yí padà ká orin tí gbogbo wa mọ̀ mo kàn twist ẹ̀ máa yí máa dẹ̀ tún máa mú ẹ̀fẹ̀ jáde nú orin tá a mọ̀ tá a máa so kíní ẹ̀ ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ orin kíkọ ó ti wà ń bẹ̀ láti kékeré láti wà ní children choir and church ń gbà díẹ̀ bá ti kékeré náà lọ́ọ́ ti máa ń sọ fún ẹgbẹ́ bọ̀bọ̀ ìyọ́ Ọlọ́run máa lù ẹ́ o. Bẹ́ẹ̀rẹ̀ mi ni pé ìgbà tí ẹ fẹ́ fi iṣẹ́ adẹ́rìn pòṣónú sílẹ̀ tẹ́ ẹ fẹ́ bọ́ sí ti orin ẹ̀mí ṣé ẹ wò pé ibi tí n fẹ́ tọ̀ yìí ṣé kò risky ṣé tí n bá dárin kan ó ṣeéṣe kí n lọ há ṣé ìbẹ̀rù yẹn wà ń bẹ̀ láwọn àárín yẹn. ọmọ Yorùbá ní ẹni tó rán ní iṣẹ́ la máa bẹ̀rù àní bẹ̀rù ẹni tá a máa jẹ fún bó ti ẹ pé ń gbà yẹn náà ní táyé mọ̀ mí mọ́ ọwọ́ yìí adẹ́rìn pòṣónú ní ṣe comedian ṣùgbọ́n gbà tí kí ẹni náà tó fi iṣẹ́ adẹ́rìn pòṣónú yẹn lẹ̀ mo ní láti wá ojú Ọlọ́run mo ní láti wá confirmation látọ̀dọ̀ Ọlọ́run ṣé lóòótọ́ ni kíní yìí. ẹ pè mí àbẹ́ mi ni mo pera mi. ẹ pé ó possible kéèyàn ní ẹ̀bùn orin kíkọ ká dẹ̀ má pè ó dẹ̀ tún possible kéèyàn ní ẹ̀bùn orin kíkọ ká dẹ̀ pè náà ó possible pé o ní ẹ̀bùn orin kíkọ adẹ̀ pé ẹ́ ṣùgbọ́n orin yẹn kọ́ ló máa kọ ó máa wàásù ni ṣùgbọ́n orin kọ́ ló máa lò orin yẹn kàn tún jẹ́ added advantage ni instrument tó máa lò bẹ́ẹ̀ ni ó tún possible pé o ní ẹ̀bùn orin kíkọ adẹ̀ pé orin yẹn la pè kó kọ that is why a máa rá wọn tó jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run míì tó dájọ́ lẹ̀ tán tún mọ orin kọ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni orin yà jẹ́ bí ìrànlọ́wọ́ fún iṣẹ́ ìránṣẹ́. Bẹ́ẹ̀ni God bless you. So èèyàn possible kò jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò dẹ̀ tún lẹ́bùn orin ẹ̀bùn ni o lè ní ẹ̀bùn ṣùgbọ́n n ta pè fún kọ́ nìyẹn. So wà ojú Ọlọ́run ṣé n ta pè mí fún rèé àbí mo kàn ní ẹ̀bùn ni lágbè mo kàn ní ẹ̀bùn ni mo lè máa ṣe orin trap orin ṣàwo gbọ̀ngbà tí I get confirmation
tó dáa lójú pé inter pè é fún rèé láti kékeré láti ń gbọ́ náà ṣùgbọ́n síbẹ̀ náà a tún ní láti wá ojú Ọlọ́run ká mọ̀ ṣé lóòótọ́ ni tọ́lọ́n bá dẹ̀ ní ọ̀nà rèé ìwọ máa lọ ó lè rí bí igbó bọ̀ ibi tọ́lọ́n bá pè lọ́nà ọ̀nà ni ibi tá a bá wò báyìí tá a rí pé ọ̀nà rèé tọ́lọ́n bá ní kì í ṣe ọ̀nà bẹ́ẹ̀ ni so tọ́lọ́n bá ní igbó tó ń wò yìí o ọ̀nà ni kó ní tán máa tọ́gbó yẹn lọ. BBO lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ Olúwa kọ̀ọ̀kan bíi pastors bí nǹkan là ń gbọ́ tí wọ́n ń condemn this new I don't want to say it's a new style this chant tí ó dàbí pọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí ń lò ní ìsìn ó ní bí ẹ ṣe máa ń ṣe tẹ́ bá ti wọnú ẹ̀mí tán ó ní bẹ́ẹ̀ ṣe máa ń pe àwọn ẹ jẹ́ ká sọ pé èdè àwọn èdè kọ̀ọ̀kan ìfẹ́ sọ pé wọ́n fèdè fọ̀ ṣùgbọ́n níbẹ̀ ṣe máa ń pè é tó máa ń níbi tó máa mú wọnú orin tó máa ń dùn létí gẹ́gẹ́ téèyàn bá wà ní inú irú atmosphere yẹn ẹ̀mí Olúwa gbé Olúwa rẹ̀ wọ̀ but àwọn kan condemn ẹ̀ pé kíní yẹn ó fẹ́ rí bákúnbákún gbà tó bá rú wọn lójú àbí nǹkan báwo ni ẹ̀yin gangan ṣe rí torí pé mo rí pé ẹ jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tí ó ń lo orí ọ̀fẹ́ yẹn láti bẹ̀rẹ̀. So mo máa ní chant is like singing in tongues, singing in the Holy Ghost. So it is not speaking in tongues now, it is singing in tongues. Yes, and it is led by the Holy Spirit. Kì í ṣe tí òun fara ṣe kò ń ṣe ní ọ̀nà bíi ẹ̀ ń kọ́ báyìí nù kó ba lè dùn ẹ̀mí Ọlọ́run ló when mo fẹ́ cite example ni wọn so when the Holy Spirit came upon the sọ Yorùbá ma sọ Yorùbá okay dáhùn tó wà ní nínú Bible upper room nígbà táwọn disciples ń pray bẹ́ẹ̀ ni the Holy Spirit came upon them. You see that's the first thing. Then before they began to speak in unknown. They began to speak in different languages. Now, eléyìí sọ̀rọ̀ ẹni ìtò gbàlẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ bí akéré ẹni tó ń gbà China lélẹ̀ sọ ìtò tún sọ ìjẹ̀ṣà lélẹ̀ sọ. So it means that when the Holy Spirit comes upon you, you will speak in different tongues. And I understand the fact that it is I feel like it's being abused now. Torí bó ti wá di wá kí ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn wà tí àwọn èèyàn gbàgbọ́ wípé àwọn lè kọ́. You understand? Ni àwa fi máa ń pèdé pé abínibí ó yàtọ̀ sí ability. Èmi àwa sọ wípé ìpè ó yàtọ̀ sí ability. You understand? A lot of people will covet something but a lè má fi ràn. Tábánikà bẹ̀rẹ̀ sí ni máa sọ lọ á dàbí ọ̀rọ̀ ẹ̀mí tó jẹ́ pé ẹni tó bá wà nínú ẹ̀mí ló lè yé ó ṣe ọkọ mi. Oh God Mary fún ìdí èyí àní fẹ́ dẹ́ẹ̀ lọ sínú ẹ̀kọ́ wá di pé tẹ̀mí bá gbé àwọn èèyàn á máa wọ ẹni tó máa á máa fún àwọn torí kò sí àsìkò púpọ̀ lórí ètò Kilarigbo á fún àwọn èèyàn ní àsìkò ìbéèrè tó bá wù yín rárá tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ Boluwatife Bakari Oluwatobi ẹ ti láǹfààní láti béèrè lọ́wọ́ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lè béèrè lórí Facebook o ẹ dẹ̀ lè béèrè lórí phone ẹ lè pè wọ́n á sí orí phone ṣùgbọ́n kẹ́ tó béèrè jẹ́ kí n náà ṣe tètè béèrè títè mi ọ̀gbẹ́ni Boluwatife ǹjẹ́ ẹ lè rántí orin mélòó tẹ́ ti ṣe tó jẹ́ singles yàtọ̀ sí chants because I know chants is in diverse kini but àwọn singles tẹ́ ti lè tọ́ka sí báyìí pé àwọn singles mo ṣe lè ǹjẹ́ ẹ lè rántí tẹ́ bá ní kẹ́ka wọn. Mo ti ṣe okay àmì written by olóyè Rapin ọkọ mi parí o kòkò láìpẹ pé agari o nígbà tí mo kọ àmì yẹn gbà mo ń serve ní so wá aláwíwá ṣe díẹ̀ kó tó wọlé so ibi tí yọ ojú mi wá ní Ọlọ́run
ó máa di tán máa ti broke so ẹ̀mí lọ́wọ́ ni má máa sọ pé o broke má máa fẹ́ ẹnu tó fi ń gbàdúrà má máa fi sọ pé má máa fi sọ negative things. kí ni ẹ̀kan wà sí mi lórí pé my days of being broke are over àwọn tó gbọ́n sọ my days of being broke are over oh yes I know I am rich I am wealthy I am rich I am blessed ó ṣọ́ fún mi ni mo mọ̀ dájú ibi tí ẹgbẹ́ mi ti ń náwó mi ò ní náà ojú ń bẹ mo kọ́ sọ́mọ́ ní okùnkùn rọ̀ ṣe nígbà yẹn dẹ̀ mo ṣiṣẹ́ comedy nígbà yẹn ẹ̀fẹ̀ mo ṣe mi tí máa kọ nígbà yẹn ṣùgbọ́n mo kàn ní ẹ̀bùn àti kọrin. bẹ́ẹ̀ni mo pe Rapin Dady torí àgbà ni wọ́n nínú àwọn òǹkọrin kábíyèsí àdá fún yín. mo kọ́ mi bá sọ sí ẹ̀rọ pé mi ní mo kọ́ mi jẹ́ ìṣeré ni. olóyè Rapin ó ní ó máa lórí kan tó bá sí mi lórí ṣùgbọ́n mi ì tí ì rí kọ́rọ̀ sí ẹ ó ní sẹ́ǹdì ẹ̀. Rapin àdá fún yín ẹ má bínú jà ó ká mi lára ni àdá fún yín ó wá kó kí n máa ó sẹ́ǹdì ẹ̀ wọ́n ní kí n máa gba royalty kọ́rọ̀ sì ti dé ó kàn ní àmì ó bá wọnú ẹ lọ. nígbà tí mo gbọ́ torin yẹn jáde báyìí I was proud of my girl. nínú àwọn singles tí ẹ ti ṣe èwo lẹ lè sọ wípé eléyìí òun ló fẹ́ jẹ́ bí favourite mi. mi rò bóyá mo ní. ẹ má máa ṣe bí àwọn regular kìíní gbogbo yín dẹ̀ máa sọ pé bóyá ẹ ní abẹ́ ẹ̀ ní. mi èrò bẹ́ẹ̀ nítorí ṣẹlẹ̀ ni pé ṣe nígbà tí mo drop àmì favourite mi gbà yẹn. ok nígbà tó wáyà tí mo drop unscripted sound mo tún ilé tún bẹ́ẹ̀ni so bí mo bá ṣe ń ok as at last year most time ìgbà tó bá ń tẹ̀ wá lọ́rùn ìgbà mo tún ti drop my god níyẹ mo tún ti gbọ́ mo gbọ́ sùn lálẹ́ àná mo tún ti so gbogbo orin tọ́lọ́ ń fún mi ní ìròbẹ́ nìkan tí mo fẹ́ràn jù lọ́nà gbogbo ẹ̀. ǹjẹ́ ó ní ohun kankan tẹ́ anybody sọ fún yín bóyá wọ́n pàdé wọ́n rò pé nǹkan báyìí ni orin yín máa ń ṣe fún mi àbí àwọn nǹkan báyìí ni àwọn experiences mi tó ẹ pé yín gẹ̀ wò pé èmi kẹ̀ ẹ bá wa sọ nípa ẹ̀. oríṣiríṣi I mean a lot of testimonies that people reach out to us and say I listen to your song okay irú my God tí mo drop yìí olóòwò àbíkan tí mo is a sound of encouragement mo ṣe gbá ni mo ṣe drop my God ẹni latest orin tí ẹ ṣe bẹ́ẹ̀ ni mo ṣe drop so bọ́bọ́ kan ní ó ti sùn àlóhùn fẹ́ lọ para àwọn sẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó ń gbọ́ orin yìí bóun ti ṣàgbérọ bóun ní para wọn mọ́ ìgbà jẹ́ pé kí ló ń pè hope ní Yorùbá ayé pé ìrètí sì wà fóun pé tẹ́mi wọn bá ṣì wà pé ìrètí sì wà fóun so a máa ń pọ́ oríṣiríṣi testimonies báyẹn wọ́n máa nǹkan reach out sí mi gbà ní mommy òun sick I think she had cancer it was last year or 2 years ago and by faith I said ibo lọ́wọ́ náà wọ́n lọ hospital I said play her unscripted sound and let her pray with it. Let her keep praying with it. Fisi repeat yẹ kàn máa pray. Torí àwọn ẹni tọ́lọ́ fíìmù náà máa fi ń pray. Lákàn gbèsè repeat máa pray. Báyìí máa gbọ́gbọ́ máa ké máa sùn. Bọ́tẹ́ ẹ máa ń ké o. Ẹ try náà. Tọ́ba ní tábà ní ká wú. Béèrè yẹn. Ànígbà ti béèrè. Láì ṣe bí Adéjì méjì. Kí làwọn nǹkan tó máa ń. Kí ló máa ń pa yín lẹ́kún? Láwọn orin yín. Ló máa ń gbé yín nínú gangan. Ṣé rí tí wọ́n bá dé stage kan tẹ́mi Ọlọ́run bá balẹ̀ ṣẹ́rí tẹ́mi Ọlọ́run bá there are different reactions to Holy Spirit coming upon you ẹlòmíà ṣubú that's what they call falling under the anointing ẹlòmíà kàn máa kéde ó lè control ẹ̀mí Ọlọ́run ni so it's I mean there are different reactions tẹ́mi Ọlọ́run bá balẹ̀ ẹlòmíà kàn máa pariwo ní for no reason ẹni tó bá fojú ara wà ṣé tó ń pariwo bò so ẹ̀mí Ọlọ́run. ongo lè máa mọ̀ gan at some point ẹlòmíì ò mọ̀ àkànṣe àrí pé something unusual ó ṣẹlẹ̀ sóhun and all that well tẹ́ bá ní ìbéèrè àwọn kan láwọn ti ń